A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ohun tí ó fẹ́ fara pẹ́ eré orí ìtàgé ni ó wáyé lánàá ní ilé-ẹjọ́ gíga ìlú Èkó láàrin àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe bí wọ́n ṣe ń du ta ni yóò fi gómìnà ilé-ìfowópamọ́ tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Godwin Emefiele sí àkàtà. Emefiele ní ilé-iṣẹ́ agbèfọ́ba fi ẹ̀sùn kàn wípé ó ní ohun ìjà olóró ní ìpamọ́ láì ní ìwé àṣẹ, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ gba onídùúró rẹ̀ pẹ̀lú 20 mílíọ̀nù náírà owó ìtanràn àti onídùúró kan lẹ́yìn tí ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Bí àwọn agbẹjọ́rò ṣe ń gbìyànjú àti yanjú ọ̀rọ̀ onídùúró rẹ̀ ni àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n dìhámọ́ra ogun àti àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe náà ń retí ta ni yóò mú Emefiele sọ́dọ̀. Ọkọ̀ Hilux méjì láti iléeṣẹ́ méjèèjì ni wọ́n wà kalẹ̀ sí iwájú ilé-ẹjọ́ bí wọ́n ṣe ń retí ìdájọ́. Bákan náà ni àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe kó ajá wá sí ọgbà ilé-ẹjọ́. Kò pẹ́ ní àwọn àjọ aláàbò méjèèjì yìí fìjà pẹ́ẹ́ta. Nígbẹ̀yìn-gbẹ́yín, àjọ DSS ni ó fi ọwọ́ ṣìkún òfin mú Emefiele pẹ̀lú wípé ilé-ẹjọ́ ti yọ̀ǹda rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti egbògi olóró National Drug Enforcement Agency NDLEA ẹkùn ti ìpínlẹ̀ Kano ti sọ ní ọjọ́ Ìṣẹ́gun wípé àwọn ti mú oníṣòwò egbògi olóró tí ó gbajúmọ̀ nínú ká máa kó tábà tí a mọ̀ sí cannabis ránṣẹ́ sí ẹkùn àríwá ilẹ̀ Nàìjíríà tí a sì máa pín káàkiri ọ̀dọ̀ àwọn oníbàárà. Agbẹnusọ fún NDLEA Sodiq Mohammed Maigatari tí ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sọ wípé ojúnà Garindao nítòsí afárá Wudil ní ìjọba ìbílẹ̀ Wudil ìpínlẹ̀ Kano ni wọ́n ti mú afurasí méjì. Àpapọ̀ báàgì tábà tí wọ́n rí gbà ní ọwọ́ wọn jẹ́ 116 bags of cannabis. Maigatari sọ wípé ìtanilólobó àti ìtakìjí ni ó fún wọn ní àǹfààní àti dẹ́bùrú wọn lójúnà Lọ́kọ́jà sí Jigawa. Orúkọ àwọn méjèèjì a máa jẹ́ Jonathan Nuhu ẹni ọdún 55 láti abúlé Kanke ìpínlẹ̀ Plateau àti ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 18 Muhammad Abubakar láti ìjọba ìbílẹ̀ Kumbotso ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria ti gbé gbèdéke kúrò lórí àpò ìfowópamọ́ àwọn iléeṣẹ́ àti aládàáni tí iye wọn tó 440 accounts. Àtẹ̀ránṣẹ́ tí AM Barau bu ọwọ́ lù fún adarí iléeṣẹ́ CBN ni ó pàṣẹ fún àwọn ilé ìfowópamọ́ láti fi tó àwọn oníbàárà tí ọ̀rọ̀ kàn létí ìgbésẹ̀ tuntun yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé CBN kò sọ ìdí pàtàkì fún ìgbésẹ̀ yìí. Lára àwọn iléeṣẹ́ tí ọ̀rọ̀ kàn láti rí Aboki FS, NairaBet, Escalate Oil and Gas Limited, Bamboo Systems àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Kaduna jáwé gbélé ẹ̀ fún alága ìjọba ìbílẹ̀ 3, ìjọba ìbílẹ̀ Kaura, Kagato àti Chikun lórí ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ. Àwọn 3 wọ̀nyí ni wọ́n jáwé fún lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n gbé iṣẹ́ àkànṣe síta láì tẹ̀lé ìlànà òfin. Lẹ́yìn ìpinnu tí ó wáyé ní ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pe aṣojú ọmọ ẹgbẹ́ láti ìlà oòrùn Lérè, Munirat Sulaiman Tanimu gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ fìdíhẹẹ́ tí yóò ṣe ìwádìí ìṣúná owó lórí ìjọba ìbílẹ̀ 5: Chikun, Kaura, Kagoto, Soba àti Birnin-Gwari. Ìgbìmọ̀ yìí ké sí àwọn alága tí ọ̀rọ̀ kàn láti ṣe ìpèsè ìwé-ẹ̀rí títí kan ìwé-ẹ̀rí ilé-ìfowópamọ́ bank statement láti oṣù kẹfà ọdún tí ó kọjá títí di oṣù kẹfà ọdún yìí. Bákan náà ni wọ́n pa á láṣẹ kí wọ́n yànnàná orúkọ gbogbo iléeṣẹ́ tí wọ́n fún ní iṣẹ́ àkànṣe contract àti ibi tí wọ́n bá iṣẹ́ dé. Lẹ́yìn gbogbo àyẹ̀wò ni ìgbìmọ̀ náà rí i wípé alága ìjọba ìbílẹ̀ Kaura
Kàgátò àti Ṣíkún lòdì sófin ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀. Ìdí nìyí tí wọ́n fi pa á láṣẹ kí wọ́n lọ rọ́ọ̀kú nílé fún oṣù 6 fún ìtẹ̀síwájú ìwádìí, kí wọ́n sì jọ̀wọ́ gbogbo ojúṣe wọn fún igbákejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹ̀kọ́ ṣojú mímu fún àwọn alábàáṣiṣẹ́pọ̀ Ààrẹ Bọ́lá Tinubu lálẹ́ àná. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ó kéré tán 4 nínú àwọn gómìnà àtijọ́ ni wọ́n ti yàn, 2 láti àríwá ìwọ̀ oòrùn, nígbà tí àwọn yòókù wá láti ẹkùn gúúsù gúúsù àti gúúsù ìwọ̀ oòrùn. Àgbà amòfin kan láti gbọ̀ngàn àríwá ni a gbọ́ wípé ó lékè àkọọ́lẹ̀ orúkọ tí Ààrẹ Tinubu ṣe àgbéyẹ̀wò rẹ̀. Bákan náà la rí àwọn lọ́gàálọ́gàá ilé ìfowópamọ́, olùṣirò ìṣúná owó, ìlera àti àwọn ọ̀jọ̀gbọ́n láti ẹ̀ka oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni a rí àwọn ọ̀jọ̀gbọ́n lọ́kùnrin àti lóbìnrin, sínétọ̀ àtijọ́, gbogbo wọn ni Ààrẹ fi orúkọ wọn sí ìwé ìgbàsíṣẹ́ rẹ̀. Olórí àwọn sínétọ̀ Ọpẹ́yẹmí Bámidélé sọ lánàá wípé ìwé àkọọ́lẹ̀ orúkọ Ààrẹ yóò tó àwọn ìgbìmọ̀ lọ́wọ́ lọ́la. Ó ní Ààrẹ ti pinnu láti lo wákàtí 48 tó kù fi ṣe ọ̀ríkínniwín ìwé àkọọ́lẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Wọ́n ti ṣe àlékún ètò ààbò ní ọgbà ilé igbákejì ààrẹ àtijọ́ Àtíkù Abubakar tí ó wà ní agbègbè Dogire, ìlú Yola, ìpínlẹ̀ Adamawa. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Àìkú tí ó kọjá ní iléeṣẹ́ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ẹgbẹ́ Boko Haram tí wọ́n fẹ́ ṣe ìkọlù sí ilé olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ìbẹ̀wò sí agbègbè yìí ṣe àfihàn wípé gbogbo ibi pa lọ́lọ́, ọrọ̀ ajé ṣì ń lọ pẹ̀lú bí àwọn ilé ìtajà ṣe ṣílẹ̀kùn fún ọrọ̀ ajé tí àwọn ará àdúgbò sì ń bá iṣẹ́ òòjọ́ wọn lọ. Ọ̀kan lára àwọn ọ̀gá aláàbò tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram tí ọwọ́ bà kò bẹ̀rù rárá, aya rẹ̀ kì í nígbà ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Aláṣẹ ìlà oòrùn orílẹ̀-èdè Canada ti sọ lánàá wípé ọmọdé 2 tí ẹ̀kún omi látàrí àrọ̀rọ̀dá òjò gbé lọ ni wọ́n ti rí òkú wọn, èyí tí wá mú kí àpapọ̀ ikú ẹ̀kún omi jẹ́ 3. Àwọn ọmọdé wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n wà nínú ọkọ̀ tí omi gbé lọ nígbà tí èrò ọkọ̀ ọ̀hún ń gbìyànjú àti fi ilé sílẹ̀ látàrí àrọ̀rọ̀dá òjò ní Nova Scotia. Òjò tí ó yẹ kí ó rọ̀ fún oṣù 3 ni ó rọ̀ láàrin wákàtí díẹ̀ ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá, tí ó sì wọ́ ọkọ̀, afárá àti ojúnà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn wọ̀nyí ń gbìyànjú láti fi ilé wọn sílẹ̀ lọ sí ibi ìpamọ́ nígbà tí ìjì jà tí ó sì darí ọkọ̀ wọn sí ojúnà tí ó kún fún omi. Orí kó àwọn 3 yọ. Àwọn alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì rí òkú ọmọdé kan ní ọjọ́ Ìṣẹ́gun pẹ̀lú ọmọdé 2 yòókù ní ọjọ́ Ajé. Bákan náà ni àgbàlagbà àti ọ̀dọ́ kan di àwátì, ṣùgbọ́n tí wọ́n ṣe àwárí òkú àgbàlagbà ọ̀hún ní ọjọ́ Ajé, wọn kò tíì ṣàwárí òkú ọ̀dọ́ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Alhaji Ibrahim Musa Gusau ti ṣe ìpèníjà sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin ilẹ̀ Nàìjíríà Super Falcons kí wọ́n mú èròǹgbà ilẹ̀ Áfíríkà dúró ṣinṣin bí wọ́n ti kojú akẹgbẹ́ wọn láti ilẹ̀ Australia nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì Ife Àgbáyé tó kẹ́yìn tí yóò wáyé ní ọ̀la Ọjọ́bọ̀. Pẹ̀lú bí wọ́n ṣe parí ìdíje àkọ́kọ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun, orílẹ̀-èdè Nàìjíríà nìkan ní ilẹ̀ Áfíríkà tí kò tíì rí ìjákulẹ̀. Ìdí nìyí tí Ààrẹ Gusau ṣe ń kí àwọn obìnrin wọ̀nyí láyà láti má ṣe dójú ti ilẹ̀ Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.